3 pictures, beautiful features. Hey, Agboolewa, oh, Agboolewa, hey, Agboolewa. The guy is too small for me. Eh? Okay, let's start with Dubai. So no, sir. Just enter. No, sir. Sir. Ṣé o gbẹ́gùn? Ṣé o gbọ́dọ̀ sọ? O ní báyé mi jẹ́. Sorry, sir. Sir, mo ibẹ̀ náà mo ti bọ̀. Sir. Oh, ibi tó o ti ń tò sí Scott yìí ló ti ń bọ̀. Not really, sir. Not really. Bí o bá sọ̀rọ̀, bí mo bá fọ́ ẹ létí, èyí rẹ̀ máa yọ sí mi lọ́wọ́ báyìí. Mercy of the Lord. How are you? How are you? Good. You don't want too much, Jerry. He's looking pepe. You have gone. How? I'm fine. Are they read? Who goes for that shot now? What did they do? She didn't sick. If she know they sick, I know they go anyway. No, she didn't sick. No sick. Nah, wait, see. I can't carry you like this. You know, sir, people know. People when they read down too much, you get where they do. Work. No. You must work. I get broke for my office. No, sir. Wait till your bro, they do say no be cleaner. So many people they work for bank, the bank out. No, that don't thing. This one sure. Don't say it. Don't know the answers. Like just say that to me. I will just cram out for my head when I enter the world like how that one. Better I can't disturb myself since. Don't kill yourself. Don't say the guy don't collect money. I don't get money. Am I bro now? You know what collect money. You don't collect money because of me. We dey together. You dey mountain. Take am again. Your head dey. No, Bata. Oh yeah. What dey go? Orí. Èèyàn kan ló tún máa fún mi lásán yìí o. Èèyàn kan ló máa kó aṣọ ìsinmi báyìí o. Jẹ́jẹ́ mi mo sásán mi o. Gbogbo oníwọ̀ yẹ̀ látàárọ̀ ni wọ́n ti gbé lọ o. Òkú yé mi bọ́ ṣe máa ń ṣe inú ọgbà yìí. Òkú yé mi. Èmi sì yé mi. Mo ká òkú mọ̀ fún àfọwọ́ kan o. Jẹ́jẹ́ mi mo lọ tẹ̀ sí pa wọ́n ti bá wọn jẹ́jẹ́ tó mọ́yàn lára sáré. Wọ́n ti bá wọn pẹ̀ mọ́yàn lára jẹ́. Ìyá mọ̀rọ̀. Ní compound government lẹ́yìn tí ní ta gbogbo ilẹ̀ báyìí. What rubbish! Kí mo dọ̀tí nínú ìdọ̀tí kankan o, níjẹ̀ tí ìdọ̀tí kankan. Ṣéjọ́ tèmi náà bá máa gbálẹ̀. Gbogbo ilẹ̀ ni wọ́n dọ̀tí tó pápátá. Bàbá náà yọ̀dù fúnra rẹ̀ wọ̀ sí. Ọyìn kí mo ti dànù ní ọ̀dà kankan nu o. Ìyá mọ̀rọ̀. Oh my God! Èmi kọ́ o. Sọ́jà dé o, ìjọba dé o, ìjọba gbogbo ayé àrí ìjọba dé o, ẹ̀jẹ̀ fi mọ̀ nílẹ̀ ìjọba ti dé o, ìjọba dé o. Ìwọ wà náà. Ní compound government, ní barrack government. Ìyá mọ̀rọ̀ ewu mọ̀ rubbish type of Government. Ìwọ́n pè báwọn, ìgbòho ń gbé ìkókó kan. Ẹ wo kí ni mo wọ̀ yìí? Ìjọba. Ìjọba. Thank you. Ẹ mọ ìjọba. Ìyá mọ̀rọ̀. Ìyá mọ̀rọ̀. Ṣé rí abọ́ tí mo gbé dání? Government. Mo fẹ́ lọ ra ẹ̀wà tí mo fẹ́ jẹ. Kí government bá ti ń lọ, kí government tó padà dé, mo fẹ́ yẹ kẹ́ gbogbo trash yìí kẹ́ balẹ̀ kẹ́ gbádà mi. Èmi. Yes. Èmi. Yes. Èmi ò ní gbà kankan o. Tọ́lá jẹ́jẹ́ mi náà tílẹ̀ máa ń kàn mí. Níṣẹ́ ni wọ́n máa ń ja gbogbo ilẹ̀ ni. Wọ́n dọ̀tí gbogbo rẹ̀. Gbogbo ọ̀bàdí ni mo ń kan mi. Ni mo ń ro mi. Máa tó rùn mí kan náà. Bàbá láńlọ́ọ̀dù sì mọ̀ sí. Ìfẹ́ wà lájọba o. Ìyá mọ̀rọ̀. Ìyá mọ̀rọ̀. Ìjọba pọ̀. Gbogbo wà lájọba. Ìyá mọ̀rọ̀. Ẹgbẹ́ mi mo wà o. Gọ́ọ̀mẹ̀ntì lọ. Ìwọ́n wà lájọba o. Ìwọ́n wà lájọba o. Ìjọba dúró láyé rẹ̀ ṣé kẹ́ mo dúró láyé mi o. Mo ṣe dánwò lẹ̀lẹ̀ mi tó ti ra lẹ̀ o. Mi fẹ́ jọba o. Gbogbo rẹ̀ ìgbàgbọ́ kíkọ́ ti bá ti ṣe ìyá mọ̀rọ̀ ìyá mọ̀rọ̀.
àbí èkún lówó ni ló mú mi sọ́wọ́ ní ọba ọmọdún ṣé èkún lówó ni ìjọba ó sì ṣàánú mi. Agbolewa, 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 agbolewa. Mercy, wetin try today? Don't try am again. Don't just try am again. Enter. Bambala fuck up ni ẹ. O ti fuck up jù. A máa bínú. Mo mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Má bínú. Tí màá ní bínú ńkọ́. I will dey calm down. Pọ́ńpì. Sọ́ọ́rí gbogbo ń tọ́ tí ẹ̀ sí yẹn. Sọ́ọ́rí kò dùn mẹ́mi nínú kọ́bọ̀. Sọ́ọ́rí bí n ṣe gbé èbó yìí, anything I read, it is sick in my head ni. Ọmọ sick síbẹ̀ ni. Mo sì ti sọ kẹjọ́ lọ kàwé ẹni rárá ọ̀ká lọ gbà kíní òun náà ni. That is it, you see. Mi ìmọ̀ pọ́n máa fuck up now. Bẹ́ẹ̀ gbà tí mo pè wọ́n gan sẹ̀ fún wọn ní pé gbogbo wọ́n ti change gbogbo question. So ilé ìtọ́rọ̀ pọ́n máa ṣe tẹ́lẹ̀ kan lọ́ ṣe. You know as I dey tell you before, I don tell you say your brother na cleaner. No be cleaner. Na oga for there. Ṣé o mọ̀ pé tí question bá ti link àwọn examiners yẹn ọ̀rọ̀ àbẹ́ àwọn officials yẹn wọ́n máa ń change question. Wọ́n máa ń change question. Ẹ wo ẹ gbogbo tó ṣe yín ó tẹ̀ sí mórí fún mi. I want to go and read, excuse me. Sọ́ọ́rí Wá Jọjú. Jojo dan? Ya kuke? Ya mata ya dai ya kuke? I dey greet una na. Money. Sef dey greet you. No hear your language. I know. Tonda zuni keji abu da kuku fada. Yeah. I dey hear wetin una dey talk since. Ko ba haka ba? Haba. Una be student na. Ya kamata ku kirga littafin ku ne fa. Na no wan read. You go dey take. Una parents try na to send una to school. Abode ya kamata ku yi sai ku zo na ku kirga littafin ku. Jọjú na you. See all those coppers. See them. If to say they no read their book, they no go become copper now. They no go wear their uniform. Ya kamata ku yi sosai kunji. Hope una read una book well, Na here. You don hear ma? Thanks. Una read una book oh. Hey, Jojo. Nde nike genki wana. Jọjú ni. I go tell your dad. You no do anything. I don hear ma. Thank you. Thanks. Ẹ ṣeun tọ́pọ̀. Nagode. Sanu ko bana get kasa. Adiawa ma. Ẹ ṣeun. Jọjú. Mercy. Jọjú. Mercy. Kọ́pà ń gbé mi lẹ́yìn òsọ. Àwọn kọ́fà ń gbélé wa. Ká lọ bá o. Kí la fẹ́ ṣe bẹ̀? Sẹ́ẹ̀rí àwọn kọ́pàsì yẹn, èmi àti wọn jọ ń gbélé ni. Sẹ́ẹ̀rí bó ṣe wà yẹn ọ̀nà wọn ò straight. This is how they are road this. They are road this like this. Their road is not straight, it's not white. Kò pure. Ọ̀rọ̀ wọn ò pure rárá. Mogo. Na your own straight word. Okay. Even though their road no straight, their head dey hold ya. If you hear ó ń gbá o, tí o bá gbá lórí wọn ní WhatsApp. Okay. Let's go meet them. Let's go. Ẹ jẹ́ àlọ́. Gan. Kọ́pà easy. Ọba just be dey come o. Chris, let me tell you something. I for say make we plan with Yamuru well. You know say this one we dey buy food no dey do us. You go dey give us food, we go dey chop. You no come see anybody na Yamuru. And the point come be that o. You don fat reach. Wa bua so Ọmọ gbé. Ọba just ọba greet. Ọba. See. No be sport. No easy. Ibi tí lè di secret. Moralistic. Oya bílẹ̀. Bye. Oya gbà sílẹ̀, ó ṣe eré ẹ̀ wà ń bẹ̀. Dé nà bọ̀ ní. Ẹ̀yin náà la wá rí. Kí ló dé? Wọ́n ní ká jí àgbé yìí. Lẹ́la, kò gbé yẹn wá náà. Ìyẹn ò pọ̀ sí o. We gon see na for something. Ẹ mọ̀ pa ṣe WAEC and the results we get as e be. So I to register fún GC and this is starting on Monday. GC. When are those days? WAEC. I run me late gbà ẹ ṣá. When I dey do my WAEC, oh boy.
para mi ní látòkè délẹ̀. Filẹ̀ àwọn ilé. Gómìnà làwọn ṣe ń gbà ìlú wa orí tó wà 5 minutes. Igi wẹ̀rẹ̀. 5 minutes tí bá ti wọ hall by mi lo 10 minutes mo ti dìde. Ọ̀sẹ̀ náà wò pé kí ló ń ṣẹlẹ̀ gbogbo lè yé wọn lọ́la àbáṣe òjò wà báyìí. You get mouth. òjò wà báyìí jíjí ń bọ̀ báyìí mọ̀ ilé sùn a máa gbóòrò mọ́jú ní key point ní past questions a máa solve ẹ̀ gan kọ́kọ́ dàgbò pressure. dúró ẹjọ́ àwọn aláròpin mọ́rọ́ ìwọ náà fẹ́ ṣe jísì. Èmi náà kẹsẹ̀ stiri mo dá kẹ́kẹ́. mọ́rọ́ náà fẹ́ ṣe jísì. At least èmi mo like ẹ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ move on kò need láti end up ní bí àwọn parents ẹ̀ ṣe ìyẹn ò ṣe ìyẹn abẹ́ náà but then ẹ̀yin rìn kiri freely by now mo kọ́ ẹ̀ máa jack all night burning candles like that àbí. ṣe báwọn uncle sísè àwọn àǹtí ìṣe ìwì wọ́n sà láwọn máa fún wa ní kíní question àti answer yẹn. ó náà máa fún yín ní kíni. ó ní àwọn ò fún wa ní question àti answer kan pé a gbé wọlé. báwo lẹni ẹ ṣe jẹ́. ọkùnrin mi. ibo ló ti ń ṣe. àwa ẹ̀kọ́ fi sọ̀sá pátápátá. mo ń gbọ́ ọ̀gọ́ tẹ̀ ń sọ. nígbà máa débẹ̀ àṣé cleaner ló ń fún ṣe. o ọkùnrin mi ò kì í ṣe cleaner. ọ̀gá iléeṣẹ́ ni wọ́n ọ̀gá ni àwọn tó di òpó wáyẹ́kì mú nìyẹn ṣùgbọ́n ọ̀kan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé wọ́n change àwọn nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ti ń pé àwọn questions yẹn ó ti wà níta wọ́n á change àwọn questions yẹn tẹ́lẹ̀ àmọ́ iye àwọn tó ti ṣe fún tipẹ́tipẹ́ A1 lọ ń gbé lọ wọ́n pass gan ọkùn mi sure ọkùn mi kọ́dà gọ́sẹ̀ màmá tí mi ló ti ń ṣe bọ̀ láti tipẹ́tipẹ́ gọ́sẹ̀ A1 ní parallel ọ̀fẹ́ yìí o. ọkọ ẹ náà ló ẹ bu àti ẹ. ọkùn mi kú bàjẹ́ tó bá jẹ́ ẹni. àbáǹtí ẹ tó lọ sóṣù. àtàwọn náà. àwọn ẹ gbogbo ilẹ̀ fi ń pass. à ń pass gan. Hey, can you imagine. ẹyin ò tí ẹ lè kà wọ́n lọ. nígbà tí mo lọ ń kú. mo ti rí súrà ẹni tó ṣe pẹ́ẹ́lẹ́ sọ́ọ̀jì ó ṣe fi wọ́n rẹ̀ lè kà. No, this is not funny. So uncle ìgbòho family and friends and my parties. Tí bá ní opportunity máa arrest uncle ẹ. Kí ló dé? No, ìwọ kí ló ti rò? Ẹ ti ń wá cheat kiri. Oh, we get out of this place. Èyí ò ní ìgbà ló ní dọ̀tí. Mọ́mí ẹ̀ ló gbé kiri sílẹ̀ kó lọ ọ̀rọ̀ mọ́mí tó rí kiri. Ìwọ bá tiẹ̀ ní wèrè. No, you can imagine àwọn 18, 17 wọ́n ti ń wá ẹ̀sán wọ́n ti ń wá pépà kiri. Kí ló dé kí ló gbé kí ló jù? You don't do na. You see say me and you dey talk something before these girls dey enter. Yes. Kò sóúnjẹ tá a máa jẹ láyé jókòó síbí báyìí. 15 naira tó kú lọ mi mo bẹ̀rẹ̀ àkíní. Mo bẹ́ sọ pé kàṣẹ jóúnjẹ ìyàmúrò. Mo sọ pé oúnjẹ ìyàmúrò dọ̀tí. Ibi tá a wà ní sìn fún ìmọ̀ jóúnjẹ ìyàmúrò ń sùn. Àbó ò ní jẹ. Àbí kíni gan-an bọ́ọ̀bì no serve. You no remember them. In the great university that we got the bread and lecture. Come dey form the bread. They like dey wear khaki. Useless khaki. No wetin go happen. Na only your own you always understand. I don't know. Ladies now. Ẹ̀dúró, I wan follow una talk. After na don have this. Tí náà ni mò ń ṣe o. I ṣe bí you don yà bọ̀ fìjà bla dey come dey laugh. My friend yabi say ya know you want to make it right. Wọ́n ti ọ̀rọ̀ ẹnu ọ̀dá láti rẹ̀ náà. Bẹ́ẹ̀ni ṣe báyìí yẹn kò dáa. Jẹ́ kí mi bá wọ sọ. See, tí náà ni mò ń ṣe. See, when I dey school, when I dey school, when I dey do WAEC, if I enter class, I sit down like this. Na like 10, 15 people dey sit down around me. Wey be say anything wey I get like this, na him dem get. Even get one girl for my class, he get that like this, and they call am princess. He no sabi anything at all. If I write everything finish, if I write my name join, he go write my own name. My own name will join your own answer sheet. And she be gullible. Go. Gullible. Wetin be gullible? Oh God, oh yeah. So my God, oh. Gullible lo ma jẹ. But now I dey assure you girls, no problem. Since that today me, Charles, the ecology, my yele to ma joku. Now ecology, eti pass. Because the commercial ni pé na pity me. So, ẹ̀sùn 5,000 per paper. English and maths 10,000. I know yard you.
5,000 per paper. 5,000 9 subjects 45,000. Kilode. You won't build us on top water now. See, if I do this thing for you finish now, you go see my handwork. How did you Chevron? Oh, Chevron. You don't say Baba George, now this house. At least if you no fee drop money, you go feel shake body. Shake body. You go feel shake body now. I got shake body. Bitch nonsense body you dey shake, not that's why they talk. You say about shake body, wetin dey worry you? Wetin dey worry you, Mercy? Now that body they tell you. See. Charles, forget that thing. This is because I don't know how to put copper for your name. No even know. Tell me the meaning now. Bad for if you say una go you come enter the place. Enter the place. Wetin you talk for ni waka? Mo waka jo. Lè pass wa kẹ́ṣẹ́ ní 15 times. Lè pass ó sure by the way ma wa wọ́n lè ton gbe tí mo ní kin help. Oh, Chrissy. O ti ko ti ẹran ọmọ yẹn. Agbolewa. Agbolewa oh. Agbolewa. Agbolewa. Mercy. Nípa àwọn obìnrin kan bẹ́lẹ̀ ní láti mi kó ṣe sílẹ̀. Kò ṣe kékeré o. Wèrè tó nípọn. Obìnrin aláṣọ. O mi. Tí o ṣe máa ṣe gbogbo nǹkan, ó wá jẹ́ ọmọ Ìgbò, ọmọ ǹnà. Kíní kan rádaràda o. Ó dúdú ọ̀họ̀ọ̀họ̀ yọ̀. Inú ẹ̀ wá dàbí irun wèrè báyìí. Ó wá lóun kọ́ lọ́jì. Ọlọ́run mọ̀ nǹkan tó ń kọ́ kiri. Oh, see, how we go do this thing? No con no. You know say na you fuck this thing. Ọdún ṣe bu wá ìkan ó ṣe wá joyè àjẹ tó ń tẹnu mọ́rọ̀ báyìí. Mo ṣáà ti bẹ̀ solution àmọ́ wa ó ti ṣẹlẹ̀. Kí ni ká ṣe? Jẹ́ ká ronú náà. Mo náà máa rò. Tí ń wò gan ní àti mo lè ṣe. Bá ṣùgbọ́n I don't know. Ní ìmọ̀ bá sálẹ̀ jẹ́ sí o. Morning. Teacher. How are you doing today? We are fine. Good morning this morning. Yes. Please, I want to see. Okay. Yes. Is there any problem? There's no problem. Teacher Chika. Yes. I want to see you for something. Something nice. It's very, very nice. Good. It's something very, very palatable. You know GC is starting next week Monday. Okay. Oh, really? Yes. I hope you ladies are equipped and, for the whole rigorous movement. You understand what I'm saying? I understand you. Good. Teacher Chika. Yes? What happened is that we need your help. Very small help. In cash or in kind? Both. Okay. Your conjunction. What do you want me to do? You know our WAEC is coming next week Monday. Is there any way you can, help us so that everything will come out flying colors? Like to conjure, to tutor you in. Is that what you're talking about? Well, just like the white man we always say, he that fails to plan, plans to fail. All you need to do is get yourself equipped with comprehensive and up-to-date negatives of all works. Just go through A1 in English, essential English, economics, and go in depth into them, and you will pass. Please mind you, question 5 is always it appears constantly, so get used to it. Or is there any other problem? Teacher Chika. Yes. Me, I understand what you talk. But I want me to understand what me they talk. Now waiting go favor the two of us. Now you will talk. Yes. As that exam will start, you go follow us go that exam center. You go there down, we go there inside class. As they give us question paper, we'll squeeze them, show her for you down. If I may get you well, what are you trying to implicate? What are you trying to say? Money deal. You don't get to tell the talk. I don't. As in, say if you don't throw that paper I give you, you go write the answer. Me go peace. Young ladies, let me make it clear. It is not in my DNA. Do you understand me? Look at me.
I, Chikadibia, Romanus, the only graduate that is gainfully employed as a teacher. Is that what you're asking me to do? You're a nincompoop. An imbecile. A quack. Nothing but a psychopath. You don't finish us with Get out of here. That's for you to help us. I said, why come here? Just to hand it over. Ìjọba ló ṣe wá sí fagbára bọ̀ báyìí. Ó sú wa o. Oríṣiríṣi láti rí o. Kò ṣe kékeré o. Èyí Charles sọ wèrè. Bẹ́ẹ̀ni o. Uncle tiẹ̀ náà, wọ́n náà gba kọ́ọ̀pù gbogbo. Ó dẹ̀ ní sùúrù, uncle mi ló dẹ̀ wá sanpọ̀ gba kọ́ọ̀pù. I'm fed up. Ẹgbẹ́ lọ́jọ́. Kí náà ń wí, kí náà ń wí? Ẹ sì gbé gbègbè. Kí ni ṣe yín náà? Sẹ́rí gbogbo tó ń tẹ̀ sọ, gbogbo pátá ni Mo jẹ́rìí yín. Radio without battery. The great recorder. Kí ló wá dẹ̀ dé? Sẹ́rí, mo ní solúsàn sọ̀rọ̀ yín. Jẹjẹun. Wọ́n ti dédé o. Ní abúlé wa, bàbá kan ní ògùn sọ yìí. Ẹ sáàmọ̀ pọ́mọ mi, àtòrí rẹ̀ náà mo ti rólò, òun náà ti bọ́ sínú ẹ̀kọ́ ìmọ̀. Gbogbo nǹkan lèmi náà fẹ́ kọ́mọ mi mọ̀. Ẹ sáré pé mi náà tí mo mọ̀ ṣe ń ṣe. Abẹ́rẹ́ bá wọn. Mo rí bẹ́ẹ̀. Mo rí. Bàbá wọn máa fún yín ni mo ro ń ṣe disappointment. A sì tún ní tìró tàmọ́ nílé. Wọ́n bá ti ń lé báyìí. Bẹ́ẹ̀rẹ̀ ni. Ìgbà mélòó? Bẹ́ẹ̀rẹ̀ ni. Lọ́mọdé ń bímọ. Èmi náà rí bẹ́ẹ̀. Ẹ̀kan so lẹ́wà létí ìwú. Lẹ́wà máa ń lé powder. Bẹ́ẹ̀ bá ti ń ra báyìí. Tẹ́ ń ra báyìí. Tẹ́ ń ra báyìí. Ṣé ń gbọ́ tí mo wí o? Ẹ̀kan so ọyìn. Ìsọ̀yè yẹn. Èdè ló bá jẹ́. Ẹsẹ̀ wa mọ́dún bẹ́ẹ̀ nu tí tọ́rọ̀ ń bẹ. Ṣé orí yín pé sá? Ó pé dáadáa. Tẹ́ bá lo kìíní báyìí. Àtòrí àtòkè báyìí. Wàálẹ̀ ni o. Ẹ gbọ́dọ̀ gbàgbé o. Adébí. Kò gbọ́. Ọkàn nù. Ọkàn lèèyàn fi ń ṣe ohun gbogbo. Sẹ́yìn tẹ́ bá ti mọ́kù sọ yẹn tí bá ti fún yín níwọ̀n bá ní ẹ̀kan sódà á lò ó. Bẹ́ẹ̀ tí bá ti lò ó jù yóò kọjá bìkẹ́ ẹ̀kọ́ mọ́ mọ́ gbogbo rẹ̀ lọ. Ẹ bá ti dé ìzámù ọ̀lù yín báyìí. Ẹ jókòó. Sẹ́yìn bẹ́ẹ̀ bá ti mú kí lẹ́ ń pè bírò ayé yóò sàn. Ẹ mọ̀ akọ báyìí. Gbogbo rẹ̀ kò dìgbà tẹ́ bá tó wọ̀ tún àtòsí. Gbogbo rẹ̀ bàbá mi àkúọ́ sílẹ̀ ni yóò mọ̀ pé alákọ̀ọ́kún àkúọ́ sílẹ̀. Ìyàwó mo gbádùn yín. Mo jẹ́rẹ̀ yìí tèmi. Àti wá. Tó òun bẹ̀lẹ̀. Ẹ̀yẹ́ má wọ̀rì, má rí yín rọ̀lẹ́. Ẹ yẹ kí bàbá jọjú wọlé. Ajáde. Ọjọ́ mi náà lọ. Ìyàwó ẹ gbà síbẹ̀. Èyí ló tọ́. Èyí ni. Mo jọ́ sí. Èyí ló tọ́. Àti bá àti bá. Let's go.